ní gbogbo ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí lọ kó bí tí ìlú ìlú àmì ṣe níbi tẹ́bí tí ń ṣe yẹn ní ìgbà tó ní mẹ́ṣìn yẹn tó lọ but mẹ́ṣìn yẹn ṣe sílò lọ́wọ́ níwẹ̀ mo ní kọ́ bẹ̀rẹ̀ ọkọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó bá ṣe ní ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bóyá fún dàgbé tó lọ́dà ní bóyá òun ní kí nígbà pẹ̀lú láàrin ìpínlẹ̀ pé ọkọ̀ àtẹ̀kọ́kọ́ pẹ̀lú tó rí àìgbà tó ní tó wá yí tó ti já sí pé ó ń lù ní ẹgbẹ́ sí lọ kó bí tí ìgbà yẹn gangan lójú ẹsẹ̀ wà mọ̀ pé ẹni bí wọn àwọn onítaxi náà wá dúró tí wọ́n ti fi dá bó ṣe lẹ̀ bíbọ̀ wọn ṣe zoom báyìí bẹ́ẹ̀ làwọn onítaxi ọ̀kan tẹ̀lé wa lẹ́yìn ọ̀kan tẹ̀lé wa lẹ́yìn láti fi protect bá ṣe lọ àwọn náà sọ fún ọlọ́kadà ẹgbẹ́ tó pé ìlọ sáré àwọn ọmọ protect wọ́n sọ fún wa bẹ́ẹ̀ mọ́ tán wọn lọ kí ni bàbá yìí ṣe fún wọn báyìí tí gbogbo wọn fi ṣe nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀. àwọn taxi wọn protect. So for seeing me in court lẹ́yìn bẹ́ẹ̀ lọ sí pé máa nígbà lọ sí court for seeing me in court nígbà wo ni ṣe lọ lóore o they attack me they bully me so tí mi ò bá ṣe fídíò lónìí wọ́n rò pé òǹkà táwọn gbòòrò ṣiṣẹ́ ni ẹ ò ní ìgbà mi wọ́n lérò gbogbo yàwó òǹkà torí àwọn tẹ̀lé sáré káwọn náà wà níta àwọn wọn ti fọkàn sí pé àwọn ní àdúgbò kan ó ti lọ́ba ní kàbá ṣubú gbèsè. mo kí yé broda mi ẹ bá dákọ̀ yẹ fún gbogbo lílẹ̀ kan sí. orúkọ mi ni Muhammad Qasim Ọláwálé Owólabí ọmọ bàbá alákẹ̀ẹ́gbẹ́ ìyàwó ìjálẹ̀. bí àbá ṣe sọ ọ̀rọ̀ ọgbẹ́ ta kì í ẹ mọ̀ bá wa farabalẹ̀ kẹ́ lè bà lè bá wa dáhùn àmọ́ kó tó di pé ẹ mọ̀ dáhùn ọ̀rọ̀ gbọ́kọ́ wẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fọ́ọ̀sì Àmọ̀tẹ́kùn Oòduà tẹ́ ń wo péjì yìí pé ẹ ṣeun iná ò ní tọwọ́ yín o ibi tí a ti rówó tẹ̀fí ra dátà ò ní tán bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣe fún ìfẹ́. now kò yóò ìmájì pé fídíò yìí èmi ti rí látàárọ̀ mo wá investigate lé lórí kí ló dé. Number one, bàbá yìí at age of 60+. Ọ̀dọ́ lẹ́yìn àwọn tí wọ́n sì sọ yẹn náà ọ̀dọ́ ni wọ́n pé àwọkọ̀ báwo wọ́n ṣe lè lù wọ́n tí wọ́n wà ní landis hospital nígbà tí ìṣẹ̀lẹ̀ kan nínú wọn tí èsè èèyàn méjì tí èsè mẹ́ta tí wọ́n lè ṣe mẹ́rin tí wọ́n láwọn taxi wá ń gáìdì àwọn tí bàbá wa sọ di ọ̀rọ̀ fíìmù ìṣe wọn kọ́ ló látàárọ̀ lọ pé wọ́n sì lù yẹn lánàá ẹ̀ ní landis hospital ẹ̀yìn oṣù tó jáde láàárọ̀ yìí ẹ̀kọ́ wá sí fídíò wà ní àpá bí wọ́n ti sáyé lè nǹkan ṣe understand now nígbà táwọn wá bèèrè tó ní ìsìn ìfẹ́ dáyé lọ́pọ̀ fídíò yẹ ìfẹ́ bèèrè fáwọn tó dá lóòdù ẹ̀ mo wá fẹ́ lọ wò lórí péjì yẹ gangan tí wọ́n ti sọ̀rọ̀ mo discover pé lọ́ba nígbà ti delete fídíò nígbà tẹ́ mà kó òótọ́ lẹ sọ kí lè delete fídíò sí ṣé bẹ́ẹ̀ ni wọ́n náà kí lè delete ẹ̀ sí kí ẹ wá tó fídíò ṣe ní èsè onítùwọ̀n wọ́n àtàkì ẹ sì dápọ̀ àwọn tó àtàkì inú rẹ̀ now evidence yìí ó yẹ kẹ́ ẹ kó bọ́ta fídíò tẹ wá ṣe láti fi àlẹ́jì àwọn èèyàn kí gbogbo ayé lè bá àpapọ̀ tó ṣẹlẹ̀ sí yín ní ẹ lọ delete fídíò ọ̀dà ẹ̀jẹ̀ ká fún èèyàn olè á padà síbẹ̀ ìbéèrè mi kí ló ṣẹlẹ̀ nínú Ìbàdàn lánàá tó ní mo mọ̀ pé lọ Ìbàdàn abẹ́ ẹ̀ lọ Ìbàdàn. Ọlọ́run má dàlá ká ìwárú àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wá lé àgbà ọ̀kọ́gbọ́n ẹni Ọlọ́run bá fún ni. àgbà ọ̀kọ́gbọ́n ẹni Ọlọ́run bá fún ni. ṣé wá rí làákàyè nígbà míì lára ẹlòmíì ó dàbí ṣúgà oníkóró. ó dàbí ṣúgà oníkóró ṣúgà fọkànnà yẹn. làwọn mi ní pàtàkì ló ti ṣeun. ṣé rí tẹ́ bá ọ̀nà méjì ní ṣúgà oníkóró ń pèsè sí làákàyè lómi fi máa bàjẹ́. ẹni pé ṣúgà oníkóró tẹ́ bá fi kalẹ̀ yàrá bá ń pè bò wọn ìra orí dàbí lójijì díẹ̀ ìra ọmọ yọ
yóò máa yọ ṣúgà yẹn títí tí wọ́n fi jẹ́ tán bí làákàyè ló méṣe nínú ṣúgà wọlé kóró rẹ̀ làákàyè rẹ̀ àmọ́ tẹ́ bá ti fi kalẹ̀ tí ẹ̀rà bá ti pé bò yóò mọ̀ yóò máa gbà lágbájọ́ tó rẹ̀ tó sọ lánàá kí ló dé ṣúgà wọlé kóró làákàyè rẹ̀ ìyẹ̀rà ti pé bò wọ́n yọ díẹ̀díẹ̀ ní làákàyè fi dínkù ẹjẹ bá ní wá ní kí ló tí làákàyè rẹ̀ ìwà kú tọ́pápátá ní ṣúgà wọlé kóró tó bọ́nú omi torí ẹ̀ka náà ní yóò àwọn gbọ́ Yorùbá yà wára rẹ̀ kánàdì ó ṣe kéde ìlú ṣúgà wọn yóò bẹ́ẹ̀ bá ti ṣòfò làákàyè irú wọn ṣòro bá ṣe bẹ́ẹ̀ bá ti ṣòfò làákàyè irú wọn ṣòro bá ṣe torí tí wọ́n bá ti lọ wájú wọ́n wọ́n padà sẹ́yìn ṣe rí inú mi dùn pé kì í ṣọ̀dọ́ nìkan lọ sí Ìbàdàn lánàá lọ́dọ̀ tiwọn náà kì í ṣe ọ̀dọ́ nìkan lọ sí Ìbàdàn lánàá àwọn àgbàlagbà àwọn tó jẹ́ àáfàá tó jẹ́ olódodo ẹ̀sà ti mọ̀ wọ́n tá a jẹ́ àáfàá olódodo àwọn náà lọ Ìbàdàn lánàá. kí wọ́n wá káwọn náà wá ṣe fídíò jẹ́rìí pé a rí níbi tí wọ́n ti ń na lọ́bàníkà. màtá débẹ̀ yẹn ààrẹ níbọ̀dì tọ́jú mọ́ wọn nínú kóòtù ló kálukú wá ti pàdé. àfojú kan ní ara sẹ́yìn rí lọ́bàníkà lára. sẹ́yìn kan tí mo sọ ni. àní àfojú kan ara wa àtàwọn àti lọ́bàníkà àtàwọn ẹ̀mẹ̀wá wọn tí wọ́n jọ wá sí kóòtù lánàá àfojú kara wa yàtọ̀ sí gbàtà wọnú inú kóòtù ẹ̀tìrà sáàni bó ṣe wá di pé wọ́n nà mí wọn ò nà mí èdè gẹ́gẹ́ bá ṣẹ́nà tí ń bá náyàn lẹ́ni tí mo lè dáwọ́ ẹjá gbọ́ yẹ́ ọwọ́ kó máa kátó wá sọ pé àgbàlagbà tí wá ń dáàpọ̀ èèyàn bí mẹ́jọ tó tó wá dáàpọ̀ obìnrin mọ́ pé wọ́n na òun wọ́n tó wá sọ ó tó wá jẹ́ níwájú kóòtù ní roundabout tó wà níwájú high court ẹ̀yin ọmọ ìyá tí làákàyè bá bọ́nú omi bí ṣúgà wọlé kóró kí làákàyè tí kò ti yòrò kéèyàn dáko yẹ mẹ́jọ wọ́n na òun ọ̀dẹ̀ wà lọ́sibítù kan máa fami sí lára àbíká plásítà ojú ẹ̀ tẹ́mì gẹ́gẹ́ bá náyà kó tó lè jáde lọ́sibítù tó bá jẹ́ pẹ́lẹ́ tí mo lè dámú yọ́fẹ́ ló tó ṣùgbọ́n ká tó wá sọ pé wọ́n dáko yẹ mẹ́jọ báwo yẹn ṣàṣẹ pèmí látàrí àná nígbà wọn ni wọ́n jà bàdàn sí ìjà ń bàdàn ọ̀rọ̀ tó ti wà ní tẹ́bàdàn rántí fídíò tí mo ṣe last video tí mo ṣe lọ́dọ̀ wọn Àmọ̀tẹ́kùn Oòduà mo sọ pé wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ká má bá yàn fagídígbò ìjọba wà tí wọ́n mọ̀ nípa òfin ẹ̀tọ́rọ̀ sáàdì sẹ́wàá tá a wá mọ òfin yẹn bẹ́ẹ̀ bá wò pé wọ́n bẹ̀rẹ̀ kan lọ ní ẹjọ́ ẹ̀ lágbájá lọ pẹjọ́ wọ́n pẹjọ́ torí pa àpapọ̀ yìí tá à ń bá a sí alágbàkó ní gbogbo kẹ́ gbọ́bẹ̀ ẹni máa ṣe yín dájọ́ ọba sí kóòtù ní amàrà tẹ́lẹ́dá ẹ̀tọ́rọ̀ sáàdì sáwọ́dá tí wá mọ òfin yẹn àwọn aláwọ̀ arúfin fine bàbá ẹ̀ sọ fún wọn ní òun ní kóòtù kìí sí òníkan ló dá wá àwọn òwò ló wà bẹ́ẹ̀ àbí wọ́n ẹ̀mọ̀gbọ́ sẹ́mọ̀ bẹ́yìn òbí wọn àgbé wọ́n lè na bàbá lóòótọ́ òkè kí wọ́n mú àwọn tó nà wọn òkè lẹ́wọ̀n lásán wọ́n yá bàbá lọ gbọ́ àwọn tó gì kan òkè káwárò pé bọ́yá wọ́n wá fi náà sẹ́ẹ̀sì mọ̀ fáwọn ọ̀nà àti jẹ làwọn ń wá ojúbọ̀ tó wò ní pé ẹ mọ́ dà mọ́ra yín mo rántí nǹkan kan fídíò wọn kan bẹ lẹ́yìn online tẹ́tí máa ń bọ́ àwọn olóṣèlú ẹ̀tọ́ra sá ó lè jẹ́ pé ń bẹ̀ wọ́n ti fara kọ táwọn òpè asọ́kùnrin táwọn wá ẹ̀kọ́ ẹni àǹdẹ́ èyí tí àwọn wà ní ọlọ́wọ̀ lè ṣe làákàyè ní ṣúgà oníkóró tọ́bọ́nú omi tàbí ṣúgà oníkóró tẹ́rà ń jẹ díẹ̀díẹ̀ ẹ lọ flashback bàbá yìí ti ṣe fídíò kan rí Zubairu Taofeek lọ́ba níkà pé ẹni ọba pàdé mi tọ́ ọba bú mi ò ní délé sẹ́yìn rántí pé bàbá yìí ṣe fídíò kan rí ó tún ẹni tọ́ ọba wá nà mí ọba yí àwọn tó bí ọ jẹ́ ò ní kí láàárọ̀ ọjọ́ kejì bàbá yìí ṣe fídíò yẹn bẹ náà láyé o kí wá ló dé táwọn tí wọ́n nà wọ́n tẹ́bà pé wọ́n na àwọn tí wọ́n sì kàmí mọ́ wọn wáì táàtì ìkúlátàmì kí ló rí tọ́lọ̀ sọ wá láti Ìbàdàn ká fi délé nígbà tẹ́ ẹ̀ ná bàbá tó wá ń parọ́ pé ẹnìkan kọ̀mọ́ndà Hisbon ẹ̀ẹ́dùn àwọn Hisbon wọ́n ṣàlàyé ní fáwọn Hisbon ẹ wàá ṣàlàyé ilé náà fáwọn Hisbon kọ̀mọ́ndà Hisbon tó nà yìí tó tẹ̀lé wa lọ Ìbàdàn tó nà yìí bàbá yìí lọ jáwọ́ nọ́ra dáradára bójú ọba tì yìí bàbá Zubairu Taofeek ló bá níkà bójú ọba tí yín ojú ń tara àdúgbò ẹ̀yin lójú òtì ojú ń ti ara àdúgbò ojú sì ti ara Ògbómọ̀ṣọ́ bàbá fẹ́ gbogbo ni bàbá ṣe ní tí yóò bá tó fáwọn ẹmọ ló bá níkà ibi ẹ bàálù ìjẹ́dé ó tó gẹ́ ẹyẹ tó ń mú mi ilẹ̀ fún wa ẹ má tó mú mi ilẹ̀ ẹ má mú gbẹ wá ẹ rí i pé ìlú ti sinmi
láti bí ìbẹ̀rẹ̀ mọ́tì this month online sinmi Ògbómọ̀ṣọ́ gan sinmi. ìmọ̀ àwọn kan àgbẹ̀ nǹkan tó lè. ẹ wá rí i pé Ògbómọ̀ṣọ́ sinmi ẹ̀tọ́ wa lọ wú. Ọlọ́run fún Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀. èmi ò sábà gbẹ́nu kọ́ọ̀tù lánàá á ní kẹ́kọ̀ọ́ ọ̀mánú. so ẹ̀tọ́ wá rí i pé ìlú ìsinmi Ọlọ́run fún Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ ní mọ́tì yìí tá a ṣe òkú yóò máa rí bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ wa lọ gbé òun jáde. Bàbá Zubairu Taofeek lọ́ba ẹ lọ ronú àtúbọ̀tán kẹ́ ẹ lè parí ẹ̀ síbi tó dáa. Ẹ lọ ronú àtúbọ̀tán kẹ́ ẹ lè parí ẹ̀ síbi tó dáa. Àwa náà lágbàlẹ́ o a sì lásọ rẹ lórí kọ́ àmọ́ tí wọ́n ń dùn mí ni pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹlẹ́láwọn ọmọ bí tẹ́ ẹ̀ ṣe ní ẹ̀yà àtàwọn ọmọ yìí lẹ́jọ́ sí kíni lẹ́jọ́ ṣe ẹ̀ wá ní kankan nú àwọn ọmọ tó lè pè é pé bàbá mi ní tẹ́ ẹ̀ ṣe yí ọ̀dà ẹ má bà ayé wa jẹ́ ẹ lọ jáwọ́ ogun tẹ́ ẹ̀ ṣe yìí gbogbo mọ́ sọ bíbí tẹ́ ẹ̀ dàrú dé tẹ́ ẹ̀ bàjẹ́ dé tẹ́ ẹ̀ gbogbo fídíò yìí bẹ̀rẹ̀ online ta ni ọmọ yìí ilé wo ni ọmọ yìí. àwọn tẹ́ ẹjọ́ wà gan ẹ̀ẹ́dẹ́ bá gbé yìí lónìí ọba dàda ẹ kéré ìṣẹ́jú wa. ẹ̀tọ́ wa ń parọ́ pé wọ́n nà yín ní Ìbàdàn ẹ̀tọ́ wa ń ka ọkọ̀ yìí mẹ́jọ ẹ̀tọ́ wa ka obìnrin mọ́. àwọn tó nà yìí mẹ́rin àti gbogbo ara yìí. a fẹ́ rí evidence bí tí wọ́n ti nà yín bóyá fídíò or picture tàbí ẹni tí wọ́n nà yín lójú ẹ̀ ẹjọ́ ṣe fídíò ẹni ẹ wá máa júwe ẹjọ́ ṣe kíni tọ́nà wọn àbáwọn tí wọ́n lò yìí tí wọ́n lo máàkì wọ́n fi nǹkan bójú wọ́n lò bó mú wọ́n ní tàbá ń sọ̀tẹ̀ kọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí gbangba fídíò tẹ́ ṣe Zubairu Taofeek ló bá ní kà tẹ́ pé fídíò yẹn bá dá yín lójú wáì tẹ́ lọ delete ẹ̀ kó lọ láì. àbọ̀ bí mo ṣe tó jáde ilé ṣe wọ́n ẹsẹ̀ fún wọn láti ṣe mí. tẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn ti jáde tí wọ́n bẹ́ẹ̀ ti ṣe àwọn èèyàn ti kọ́ bẹ́ẹ̀ sọ́wọ́ mo mọ̀ pé inú pẹ́ dá kọ́ mi mo mọ̀ pé fídíò yìí ń bọ̀ tẹ́ padà sọ pé ọmọ ẹ̀ náà wà láàrin wọn tí ń bá wà láàrin wọn kí ni tẹ́yẹ̀ bá nà yìí kí lọ ọlọ́pàá ṣe nílùú. ibi tí a sì wà lánàá kò jìnà sí ẹlẹ́yẹlé. ibi tí a wà ní Ìbàdàn lánàá kò jìnà sí ẹlẹ́yẹlé ní Ìbàdàn náà wọ́n ìtẹ́ ìgbà police station lọ pé àwọn kan nà mí ká wá arrest àwọn tó nà yìí ok ẹ wá ṣe yẹn ẹ ti kú òní Ìbàdàn ẹ ti dókòó mọ̀ ṣọ́ látàrí wọ́n ìtẹ́ ẹ lọ sí station owó ní police station bẹ́lẹ̀ ẹ lọ sóòsùn bẹ́lẹ̀ ẹ̀ lọ monitoring bẹ́lẹ̀ ẹ̀ lọ civil defense bẹ́lẹ̀ ẹ̀ lọ àmọ̀tẹ́kùn bẹ́lẹ̀ ẹ̀ lọ láwọn márùn tí mo rántí tẹ́jẹ́ security lógún mọ́sùlámù ẹ̀ lọ síbẹ̀ yẹn kẹ́ ẹ lọ report kẹ́ wá invite wa kẹ́ wá fi evidence bí tí wọ́n ti nà yín kẹ́ wá fi hàn ẹ wá fẹ́ dàlú ṣe rí èpètè sẹ́wọ̀n ó di tàwọn ọmọ yín ó sì di ti yín náà ti wá kún rárá dídán láyé máa dánkú àwọn dánkú ni torí iṣẹ́ owó ọwọ́ ọjọ́ mẹ́pẹ́ gbogbo tó bá tó sí yín Zubairu Taofeek lọ́ba dẹ́ka Ọlọ́run ó fi ṣe kòǹgẹ́yìn àtàwọn ọmọ tẹ́bí gbogbo tó torí pé gbogbo Ọlọ́run bá ti fi ìlú ìláyà balẹ̀ Ọlọ́run ká dáwọ́ èèyàn bòyí ni o àṣetáàlì gangan jẹ́ pé ní ṣètò àti ẹ̀sọ́ lókòrò mọ́ká ó dà pé gangan ni yín àmọ́ sọ́tà ìfi bọ́ra yẹ kò dé ká yé rìnrìn yìí kí ló tẹ̀ ń dá àmọ́ Ògbómọ̀ṣọ́ lórí kí ló tẹ̀ ń dá àmọ́ Ògbómọ̀ṣọ́ kí ló tẹ̀ ń dá àmọ́ àwọn Ògbómọ̀ṣọ́ tẹ́bà tó wá rí pé wàhálà kan ti sinmi bàbá ìyá tó lọ gbé mi jáde Ọlọ́run wá mú gbogbo tó ẹkẹ́ sọ fún ọdún mẹ́wàá ẹ ti fi wọ́n yí ẹ̀ sọ kílẹ̀ tó fẹ́ sọ mọ́ ẹ wà rí mi sọ mọ́ ọjà lè ní o ó kówó jẹ ní o ló ṣe gbá ní o ọ̀sà o mọ́ ìyẹn ti lọ ayé ò rí gbọmọ torí ẹ̀ bá ń sọ̀rọ̀ nísìnyí ọmọ rí ní ìwé nígbà tẹ́ni ṣe ni. gbogbo wa wá ń gbóòrè sí pé Ọlọ́run ṣe ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ kò nílò àríwó kankan mọ́ ètí ní ẹjọ́ bá sọ ẹwà tó fẹ́ dá wà láàrin ilẹ̀ wọ́n lù ẹ̀yìn bàbá 65 wà ní nǹkan ọ̀yẹ̀ mẹ́jọ wà lù èmi kan bẹ́ẹ̀ mẹ́jọ wà lù mí èdè jáde ẹ̀tọ́ wọn ni wọ́n náà nílò òkà. Subhanallah Subhanallah Muhammadu Zubairu Taofeek lọ́ba níkà bàbá ibi tọ́jú orí yín dé wọ́n náà nílò òkà ẹni tẹ́ ẹ dáàkọ ọ̀nà ìlú ẹni tẹ́ ẹ̀bà ọ̀nà ìlú òkà ẹ dárúkọ rẹ̀ ẹni tó ní wọ́n na òun ẹni tó ní wọ́n na òun ó tó wá rí náà rí pé ẹyẹ ọmọ ìyá mi láká yìí ò lè yóò ẹni tó ní wọ́n na òun ó tó wá rí náà rí pé ẹnìkan há òkà Subhanallah bàbá tẹ́ ẹ bá tún ayé wá ẹ tó yẹ o tẹ́ ẹ bá tún ayé wá ṣẹ́lẹ̀ tẹ́ wá ẹ ti wá náà Ọlọ́run jẹ́ wọ́n bí mi léèrè Zubairu Taofeek ló bá ní ká àdú ọmọ tí ò tí wáyé ni
ṣe ibi tí wọ́n bí yín sí náà wọ́n ti bí yín sí o ẹ sì ti lò bẹ́ẹ̀ sì fẹ́ lò ó àmọ́ kò tí jù tẹ́ ẹ bá tọrọ àforíjì wájú Ọlọ́run ó sì lè síjú àlówó yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣépè fáwọn kan ò ní sí bá ṣe àgbà ìdí ṣépè bọ̀ síwájú ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ìmáàmù ṣe gbá ìmáàmù sáwọ ìmáàmù ṣe okó abáṣọ èpè gẹ́gẹ́ ní dàdáàmù ta lè pé yín múnú wa ta là àṣàṣì yín mú nínú wa ìyàwó yín la bá sùn nílé abájú jìbìtì pẹ̀lú yín ẹ̀sọ́ aburú ta ṣe sínú ìdílé yín nínú gbogbo yín tẹ́ẹ̀sọ́ tẹ̀lú rẹ̀ ẹ̀sọ́ aburú ìyókò ìbànújẹ́ tá a ti sọ sínú ìdílé yín ìlú ìtí wá ń sinmi ẹ̀tọ́ fẹ́ gbé láyà sókè bẹ́ẹ̀ ṣe wíhun náà ní ó rí àtàrọmọdọ́mọ yín àti àrọmọdọ́mọ yín ẹni tí ó wá sí kóòtù lánàá ṣé bá mọ ìyàwó tá wà ní kóòtù lánàá nínú kóòtù wà ní lábàbá yóò sílẹ̀ mo fi ọba tó lẹ̀mí mi mo fi búra mo fi wákàtí márùn tí mo kí mo fi búra ṣùgbọ́n ìlú tàwọn fíkì ọwà kóòtù lánàá kò wọlé kóòtù ṣé tí ẹ bá wá sí kóòtù kò sí kóòtù pátá máa ní lóògbómọ̀ṣọ́ ni níbàdàn ni tí mi ò kí attend níbo lẹ́jọ́ kò sí ṣe wọnú agbádá àwọn kan wọlé ni àbí wọ́n dé yín mọ́nú ògùn wọlé kóòtù àbí wọ́n sọ yín sínú pólíbàdì bóyá ni wọ́n ti rìn gbèrègbèrè kan wọ́ra wọ́n ti lọ bọ́ àbí wọ́n sọ yín sínú àmbàdì wọ́n gbé yín wọnú kóòtù àbọ̀ wà wọ́n fẹ́ lókè ní báwọn ìgbà ní. lánàá gbogbo ètò wọn bọ̀dọ̀ lánàá àwọn ẹnì kan kọ́kọ́ jáde pé lójú mi wọ́n ṣe ń lágbájá o àwọn tó bá sojú ẹni wọ́n jáde tí wọ́n bá jáde ẹ̀ ní sọ̀kalẹ̀ dáadáa ẹ̀ ní sọ̀kalẹ̀ dáadáa torí pé orúkọ mi wà náà kò tẹ́ dá wọn náà yín padà lánàá bàbá yẹn lọ sí mi rárá dáadáa ẹ lọ sí mi rárá dáadáa ẹ lọ sí mi rárá dáadáa ẹ tẹ̀lé sáyìn gbogbo dẹ́ ṣe yìí bójú ọba tí ò tu àwa ara lé ojú ti àwa káyipẹ́ bá ọ̀rọ̀ ìsìlámù kọ́ láǹfààní kí lọ́kẹ̀ wá èèyàn bá àfọ́dígúnlẹ̀ kọ́ kásẹ̀ sókè ara ló ń dání. àwọn ará ilé wọn ọmọ kankan pa rẹ. no oyin tí mò ń fà yọ ni pé bígbà tí ẹ̀ ń kó ẹ̀rẹ̀ nígbà tá à ń dákọ lé ìṣiṣẹ́ wọn ṣé wọ́n lè dákọ lé ìmọ̀ yẹn wọ́n dákọ lé ìmọ̀ yẹn náà. ẹyẹ ba ilé lójú jẹ́mọ́ ẹyẹ ba lójú jẹ́mọ́ ẹyẹ ba ìsìlámù mọ̀ sọ lójú jẹ́mọ́ ní èso àṣẹ Yunus tọ́lá oríṣiríná ẹ̀rí nǹkan sọmọ́ ọ̀rọ̀ ọdún mẹ́wàá tó ti ẹ̀kọ́ ẹ̀rọ máa yọ ní every month bí a méjì láàrin ọ̀sẹ̀ ẹ sáré dáwúrúgbẹ̀ ẹ̀pẹ̀rọ ni ọjà arọ́ ẹ ti ná tán ọjà ti dá ọjà ti tú sọwátán bí ọ̀tán kórakútà ayé pin òkè tá ò lè mi séwu Yúnúùsù tẹ́lẹ̀ fẹ́mi kò wo ọmọ ayé lára àsọ́nà ń wò yí gbogbo bẹ́ẹ̀ ṣeéṣe ǹgbà tá àgbèrò kó má dàfẹ́ èèyàn Ọlọ́run wá sí dájọ́ ẹran tẹ́ fi yín pín lẹ́nu kan ẹ̀rí lọ́ba ní kan kóòtù lánàá àwọn ti parí. ẹ̀rí lọ́ba ní kan kóòtù lánàá kódà tó bá lè rọrùn lára àwọn èèyàn wọn ẹ fi nọ́mbà tàbí wọlé. ẹ pè wọlé sórí ètò 070 49 72 12 42 ẹ pè wọlé sórí ètò 070 49 72 12 42 ẹ̀yin tẹ́ bá wà ní kóòtù lánàá tẹ́ ẹ mọ̀ kankan kọ ọ̀rọ̀ yìí ẹ dákun torí wọn láwọn òní lọ́ba ní kàǹkó bó ṣe wá ní pé wọ́n wá ń nà wá bóyá ojú oorun sí wọ́n ti nà bàbá ẹgbẹ́ láàárọ̀ wọ́n ṣe jí sáwọn táwọn ní kóòtù àríyáwá bí wọ́n ṣe jí yes ìní wọ́n ṣe fídíò yẹn ó lè jẹ́ pé wọ́n lọ́la lẹ́yìn pé wọ́n ti padà lọ dìde ìtì àlàkàlà ni ẹ̀yìn àbá ti gbọ́ bóyá bàbá fẹsẹ̀ lé gánà sọ̀rọ̀ àwáyé ẹni ọba wá kóòtù lánàá tó wípé ìṣẹ́jú rẹ̀ wọ́n ṣe ń na Survival Muhammad Taofik lọ́bàdíkà ẹ̀dàpọ̀ ẹgbẹ́ pè wọlé ẹgbẹ́ wọlé kẹ́ bá wà sàlàyé bó ṣe ṣẹlẹ̀. ẹgbẹ́ wọlé o sóhun òun ní life woman bá paste nọ́mbà bá gbé nọ́mbà sọ. la ilaha illallah wíṣà ló wà ní mọ́ fẹ́ rú ẹ̀kú 070 ṣe wó nọ́mbà mi lọ àti àwọn pé 070 49 72 12 42 ẹgbẹ̀ wọlé tó bá fẹ́ gẹ́gẹ́ sí ẹgbẹ̀ wọlé sórí ètò mo ti pápá náà fi sí fi dáadé ní ọ̀tọ̀
kó tó di pé wọ́n pè nọ́mbà wọn wà tó rántí ọ̀rọ̀ kan ẹ̀sọ́ látàlẹ́ àná láti rí múlẹ̀ dẹ́sà múlẹ̀ fáwọn èèyàn ní pé adájọ́ lé ẹnìkan jáde lọ kóòtù. èyí ọkà wa àwọn ìṣòro ní ẹjọ́ ok èsì wọn bá sọ fáwa ẹtíkẹ́ẹ̀tì ẹjẹ́ wọn máa sọ nǹkan síbi tí ilé ẹjọ́ náà wọn ni wọ́n sọ. ẹ ṣeun àti kì í ṣe láti ń pè. ẹ ṣeun ẹ bá wa pásítọ̀ kí ló ń bọ̀ yín. àwọn tí ẹ̀mí ìsìn ẹ̀bá yẹn nílò báyìí. kí lorúkọ yín. ìsìláyà ló ń sọ̀rọ̀ aládùn láti kì í ṣí. ẹ ti bí sọ̀rọ̀ náà láàyè tí wọ́n sì wá jáde tí wọ́n ní wọ́n lù àwọn wọ́n tún sáré lọ dìbìtì. bàbá àlùkò ń lé nà wọn. ok ẹ ṣeun. bọ́lá ọ̀tá òrí lé nà wọn. bàbá òun máa dìbò ẹ bá ń sọ àmì. ìyá ẹ ṣeun. ẹ ká sọ. àwọn èèyàn ní bóyá wà àdànù lọ́nà wọ́n fọ́ àwọn qr kìlìkan bóyá wà ní. wọ́n nà wọ́n wọ́n máa nínú àwọn tí a dákọ̀ wọ́n máa kàn wọ́n mọ́lé wọn yàtọ̀ sí wọ́n lọ rìpọ́tù ní station wáyé tí wọ́n bá lé wọn lọ kọ́kọ́ àwọn ọmọ àbí tí wọ́n láwọn ọmọ èèyàn na bàbá mi bàbá tó bí mi èèyàn na bàbá tèmi níwọ̀n máa wòrán. ìwọ̀n náà wòrán ilé tẹ́jà action bàbá mi. ẹ̀ló ẹ̀lú ẹ̀kọ́ ìlera ni kẹ́kọ̀ọ́ ìjọ ọ̀lẹ́ o. àkàbújá lèmi tí ń pè ní princess péjú ló pè ní kí lẹ pé. princess péjú látàbújá. ẹ ṣeun ẹ bá wa dá sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ sọ rí nǹkan kan wà tó ní fẹ́ béèrè. ok sir ọbẹ̀ òkè. ṣé bàbá yìí náà lè ní lọ́jà tì í? because àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn fẹ́ẹ̀ ń pè celebrity fẹ́ẹ̀ tó ń ṣe ìgbòló yìí ó máa jẹ́ tó gbò kẹ̀sì ni. ok. the last time I talked àwọn ọlọ́pàá fún ní soft landing. bẹ́ẹ̀ni. ìdìbò ti fi dìbọ́ǹkì gbogbo ìwọ́ tó ti pa lórí social media. bẹ́ẹ̀ni. when I was listening to those results mo sì pé ọlọ́pàá fún ní soft landing ni. bóyá ẹ̀jẹ̀ pọ̀ because off camera ni gbogbo tó máa ṣẹlẹ̀ tó lùdì sí ìwé tó kì í. bẹ́ẹ̀ni. Then after that, there was calm in the environment. The role of the government was calm. So now that this thing is happening, according to video Olóhùn report to Ibadan, Imam should have legal group because tọ́ba ń pè lọ́wọ́ ó ti láró nínú ṣọ̀dúnbọ̀ pé ẹ̀sọ́ táwọn èèyàn gbé ìmọ̀mù láti ìmọ̀mù ṣe kí ni ìmọ̀mù ṣe gbá ápì kẹ́rìbọ̀ tó bá lè put my leg at the rent. ó ti ṣe lot of defamation tó ti pọ̀ jù tí àwọn ẹlẹ́gbẹ́ ti mú ìmọ̀mù ní ìdí láti gbé jáde and he should be prosecuted for it. kí ni lẹ́gbẹ́ tí ni wọ́n ń ṣe? gbogbo àwọn ọlọ́pàá orí social media yìí gbogbo àwọn commentator and our listener yìí we are just making things worse. but àwọn legal team wọ́n bá ti compile gbogbo observations wọ̀nyí they should charge him. kọ́nà defend ẹ̀ court. anybody tó bá fẹ́ ní ìmọ̀ọ́mù ṣe kíní kan ìmọ̀ọ́mù ṣe gbá ìmọ̀ọ́mù ṣàwò inú yàrá ara wọn láti máa sọ. Islam does not deal with sentiment. Ilé ẹ̀sẹ̀ bàbá tó ń títẹ̀ ìgbàgbọ́ ọba tí o ní respect ìfẹ́ ní ìmọ̀ọ́mù bọ̀bà ẹ̀ sí respect tó bá respect ẹ̀ fún láti lọ́kàn balẹ̀. Ẹ̀sẹ̀ bá jẹ lọ́kàn balẹ̀ náà. Ìbẹ̀rù ogun ni ẹ̀dẹ̀ máa ń rìn ìrìnàbí tí ó parí ẹ̀ sí. Bàbá bá ti mọ̀ pé any defamatory statement báwọn bá ti sọ social media will be accounted for. Everybody will keep quiet. Àbí ìtọ́ bá máa bọ̀ lẹ́yìn òní jáde wá sọ. Tọ́ bá ti sọ ọjọ́ sẹ́yìn tí wọ́n gbé ọjọ́ kejì tó ọ̀rọ̀ sí kíní. Until when the court now give their judgment. Ẹ ṣeun. If I think you need to know that man that beside you, bóyá ó wà closer sí imam. If they don't have legal team, they should constitute one. Wọ́n ní àmọ́ bàbá ìmáàmù bàbá yẹn bí wọ́n ṣe ọ̀pẹ́rẹ́tì ni pé bàbá ìmáàmù bí ìlú pé gbogbo tí ń bẹ nílẹ̀ yìí yóò padà parí ìjọ kan pé ẹni táwọn bá gbé tó bá lu ẹ̀wọ̀n kí ni ó jẹ́ géèdì àwọn àlàáfíà ni bàbá yẹn wà ní.
tó ti fún ọba bá tó yẹ pé yes sir yes ma yes ma Àmọ̀tẹ́kùn iṣẹ́ rí ní Nàìjíríà ṣẹjọ́ ti dé sentiment láti ta ọjọ́ níbi tó gbúdọ̀ àbájé yìí ìgbà tí ẹnìkan òkè ọ̀hún ìjọba agbégbàmù nírú tó ń ṣe ìgbà méjì lára àwọn olórí fún àwọn ará lọrin ìgbà tó dá wọ́n ṣe kúra sáré ìbá everybody. àbí o. ṣẹ́gun wàhálà lọ́rin kankan gbogbo orí gbogbo owó social media gbogbo àwọn kìíní kankan dìde Ìlọrin ṣé everybody wọn ní wọn everybody wọn ìgbà ẹgbẹ́ everybody balẹ̀ náà. wọn ní wọn lọ́wọ́ wọn padà bẹ̀bẹ̀ wọn ni but it will be a kind of caution for others that want to carry the same road. That is why I love that man called Adepoju. It's calculated and organized. It's organized is program and every woman follow one after the other. Everybody say that man instigate over castigate against it. Oh my check the book that I say wey we pay and get gbé jáde. Kọ́mọ́ lọ pàdé ara rẹ̀ péré máa ń gbé. Ọmọ yẹn ti gbé jáde ẹ̀rí pé àjẹ́lẹ̀ dìde àwọn èèyàn náà máa padà lọ́ọ̀tẹ̀ẹ̀tẹ̀. Kì í ṣe ní single program kan tí àbáyẹn ṣe tó bẹ̀rẹ̀ fún everybody. Kò sí.